kò sì lẹ́dẹ̀ àbá wọ́n ní wọ́n ti jẹ́ láwọn akọ́jú ẹ̀jú bẹ́ẹ̀ lọ àwọn àbá àgbáyé àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ọlọ́run. kò sí àtọ̀ ní ọ̀rọ̀ tí mi sọ pẹ̀lú ìtumọ̀. wọ́n ní ọ̀rọ̀ táwọn sọ pẹ̀lú ìdí àbá àwọn ìsọ kò sí àtọ̀ ń bẹ̀. wọ́n ní súnà àti bíbí àlọ́fẹ́ lẹ̀pọ̀. ǹjẹ́ súnà àti bíbí àlọ́fẹ́ lẹ̀pọ̀. àbá tí wàhálà ayé wa wípé bí n ti ń jẹ́ báyìí táwọn yìí wí nìyí. bàbá tó wá ṣe àlàyé ni pé táwọn wí nìyí. gbogbo wa náà láti gbọ́. ọ̀gbọ́n náà la gbọ́. wọ́n ní pé yóò ṣe nínú. wọ́n ní pé ìṣe nínú ni. wọ́n àbá ti sọ tiẹ̀. wọ́n ní kí àbá tó wọ́n lọ. Assalamu alaikum warahmatullahi. àbá lónìí mo ti fẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ mo ti wà pẹ̀lú. mo tún adúlọ́ lọ́wọ́ lórí ọ̀pọ̀ tá a dá wọn bọ̀ ẹgbẹ́ òní ọ̀rọ̀ mi tí mo bá sọ ẹni mo bá wí nílẹ̀ ìyá àti ẹni mo bá wí ilé ìdíwọ́ mú dà máa jí mú dà máa bọ́ bàtà bàtà àbá àwọn olùkọ́ máa ti wí ilé òní ìrẹsì tí wọ́n fẹ́ kó pamọ́ pa àtẹ̀yà ètùtù ìgbóòtọ́ onílọ́jọ́ ònílọ́jọ́ wọ́n kápẹ́tọ̀ torí ẹ̀yà máa tó fọ́njẹ́ mi tẹ̀síntọ̀ tó kéré bá wọ́nyẹ rẹ̀ kí lè fẹ́ fún ìyá lóde òkè wà lé o. ìrírí kankan máa ń dá àbá wa kọ́kọ́ bùrù ìlú ti rí orísun ọmọ tó ti rí. Jẹ́mi fẹ́ kí èmi fẹ́ tẹnu gbogbo ẹ̀yìn fẹ́ bí mi ń wò sọ láti kí àbá gbà. Mo lè pé wọ́n lọ ṣe nílò ìyá orin. Ẹ bá wà mọ̀ ní ọmọ ọba gbogbo ẹ̀ sì mọ̀ ẹ máa bá ń gbé. Ẹ pẹ́ kò bá ti hàn ó. Ó pọ̀ tó bá ń pẹ́ ẹ̀jẹ̀ dako ìjẹta àwọn àjọpọ̀ pẹ́pọ̀ èyí máa ń rán mọ́tò. Alhamdulilayi jàlana alamida islam wàlúùbẹ̀rẹ̀ ní kọ́ọ̀tù ìnáwó ìmàlú tamandawo sahaba bi imana ramata بقوله وعلى رحمة أما الدار إسلام رحمة بقوله يذهب ما يشاء برحمته أما الدار القرآن رحمة والنشر نشر الحال ما هو شفاء ورحمة أما الدار توحيد ورحمة ولو فالإنسان يقوى رحمته ما تقاه من السبب وكما رسول الله صلى الله عليه وسلم بقوله وما أرسلناك إلا رحمة للعالمين وكما المطر رحمة والتي يرسل إياها بكرام الرحمة نزول mo fi ọ̀rọ̀ méjèèjì sí àǹfààní dáàbò mo fi ìdí gbé àgbà sílùú ìwé. wọ́n ti kọ́kọ́ bí èmi fẹ́ rí méjì wọ́n ti kọ́kọ́ tó láàárọ̀ ìlú ní ìdílé tó sábà bí ìgbà àfa àgbà tó mo fẹ́ mo bẹ náà fi gbọ́ pẹ̀lú ìtọ́wọ̀ pàdé àfa àgbà mi lọ́wọ́ sí ìdílé ẹ bá àgbẹ̀ náà wù láì. àyàdáwó dáadáa bọ́lá ẹni ọlọ́run àlọ́ yóò àyàdáwó kò ní ìdáhùn ọba tó dá gbogbo ayé lọ́rùn lọ́wọ́ nígbà tí wọ́n lọ́rùn àbá àgbà èyí ìṣe ẹgbẹ́ bàbá àgbà bí ọlọ́wọ́ bá dábọ̀ lọ́wọ́ dábọ̀ dábọ̀ ní ìdáhùn ìnáṣẹ́ yìí wá sí ara ìyá àwọn ọmọdé ó ti kọ́ láàrin ìrọ̀lọ́wọ́ bàbá ẹ̀wà àmà tí ó wà tàbí àdìmọ́ ànàlọ́ àná bàbá àtàlẹ́ nípa dábẹ́ ìlà wàlà àjà ìkàwé nílẹ̀ ọ̀tá.
Taratara ni wọ́n fi ṣe.